Abimisi, Munich, Germany. Super girl. Ẹ bá mi pàtẹ́wọ́ fún o. Ta ló tún fẹ́ fi ara ẹ̀ hàn o? Ká tó tẹ̀síwájú. Ok, ó dá ẹ jẹ́ kí bóyá kí n bá dá orúkọ àwọn èèyàn tó máa fi ara ẹ̀ hàn ní Rocky Bat. Ok, ẹ jẹ́ ká sọ o. Ẹ jẹ́ kí n tó sọ fún yín. Orúkọ mi ni gbogbo wa gbọ́dọ̀ lè dá orúkọ wa. Orúkọ mi ni Abdul Hafiz. Mo jẹ́ ọmọ ọdún 13. Orúkọ bàbá mi ni Hafiz. Orúkọ ìyá mi ni Koborat. Mo ń gbé ní ìlú Hamburg. Mo wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Mo jẹ́ ọmọ Yorùbá. Ok, ta ló tún fẹ́ sọ o? Ayọ̀ ṣe wá try. Ayọ̀mídé, ó yá sọ orúkọ ẹ fún mi, orúkọ dádì. Ẹ má tìjú, kò sí tìjú rárá. Ta ló tún fẹ́ sọ o? Okay, orúkọ mi ni Fúnmilọ́lá, orúkọ bàbá mi ni Ọlábọ́lá, orúkọ ìyá mi ni Fọláṣadé. Mo jẹ́ ọmọ ogún ọdún. Ọmọ ogún ọdún. Good. Yeah. Ó bí mi sí ìlú Germany, Munich. Okay. Ọmọ bo ni ẹ, ṣé ọmọ ó wá láti orílẹ̀-èdè Nàìjíríà, ó jẹ́ ọmọ Ìgbò ni ẹ, àbọ̀ ọmọ Yorùbá, àbọ̀ ọmọ Haúsá? Ọmọ Yorùbá mi. Good. Ẹyẹ ká pàtẹ́wọ́. Ó yá, ta ló tún fẹ́ sọ fún wa o? Rian. Ẹ jẹ́ ká rójú yín, ẹ má tìjú. Ẹ bá mi sọ Yorùbá. Ayọ̀mídé jẹ́ ká sọ̀rọ̀. Orúkọ mi ni Ayọ̀mídé Kìlání. Ó yá sọ fún mi bẹ́ẹ̀. Ó yá, mic yẹ. Put on your mic. Yeah, good. Ó yá. Kí ni orúkọ rẹ? Orúkọ mi ni Ayọ̀mídé Kìlání. Orúkọ mi ni Ayọ̀mídé Kìlání. Orúkọ bàbá mi ni Kìlání. Orúkọ mi ni bàbá. Orúkọ bàbá mi ni, my father name is. Okay, don't worry. Orúkọ bàbá mi ni Kìlání. Orúkọ ìyá mi ni Mrs. Ìyáàfin Kìlání. Okay, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ta ló tún fẹ́ try o? Fariam. Ẹ jẹ́ ká rójú yín o. Rayan. Ó yá o. Yóò tẹ́ ẹ̀rí Sophia. Sophia, ó yá, kí lorúkọ ẹ? Orúkọ mi ni Sophia. Orúkọ mi ni Sophia. Okay, kí lorúkọ dádì o? Adéwálé. Okay. Kí ni orúkọ màmá? Adékẹ́mi. Good. Ọmọ ọdún mélòó ni ẹ́? 5. Ọmọ ọdún 5.
Nimi. Good. Mo ní kí ni orúkọ àbúrò rẹ? Behind dining clinic sister. Okay, good. Okay, oh, good. Ó dàbí ìgbà pé Ryan fẹ́ bá wa sọ̀rọ̀, ó ti ọ̀mú ti ara ẹ̀. Okay. Ryan. Ó yá sọ̀rọ̀. Sọ pé ká sọ̀rọ̀. Ẹ káàsán o. Ó yá sọ orúkọ mi ni Rihan. Ó yá sọ bẹ́ẹ̀ fún mi. Orúkọ mi ni Rihan. Orúkọ mi ni Ryan. Oh, super. Orúkọ bàbá mi ni. Orúkọ Hafiz. Okay, good. Orúkọ ìyá mi ni. Orúkọ bàbá mi ni Hafiz. Orúkọ bàbá mi ni Hafiz. Super, super. Wà tún dárúkọ màmá náà. Orúkọ màmá mi ni. What? Ẹ yá sọ orúkọ màmá fún mi, mo fẹ́ mọ orúkọ mọ́mì. Orúkọ màmá mi ni. Orúkọ màmá mi ni Afidat. Okay, ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ. That is good. That is good. Mo jẹ́ ọmọ ọdún. Mo jẹ́ ọmọ ọdún 5. Gbogbo wa láti try yo. Mo jẹ́ ọmọ ọdún. Hafiz, Abdul Hafiz, yóò fẹ́ sọ̀rọ̀. Robicat, jẹ́ ká rójú ẹ o. Farian, àti ta ló ń lo Uve P20. Okay. Gbogbo wa láti ṣe. So, ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Hafiz, tí o fẹ́ sọ̀rọ̀, ó yá sọ̀rọ̀, ó ṣáà ń nàka. Orúkọ mi Abdulhafiz. That's super. Ó yá fighter. Orúkọ bàbá mi ni. Orúkọ bàbá mi ni Hafiz. Good. Orúkọ mọ́mì nǹkan. Orúkọ mọ́mì Rashidat. Okay. See. Super good. Mo jẹ́ ọmọ ọdún. Ọmọ ọdún mélòó ni ẹ́? Fiat Bisdo. Ich bin 9. Okay. Mo jẹ́ ọmọ ọdún 9. Ó yá sọ fún mi bẹ́ẹ̀ o. Mo jẹ́ ọmọ ọdún 9. Mo jẹ́ ọmọ ọdún 9. Good. I am 9 years old. Super. I am 9 years old. Okay, good. Okay, oh, that is good. So, Daddy. Ká tẹ̀síwájú. Okay, ẹ já tẹ̀síwájú ká tún wo àwọn nǹkan mi tí a ti ṣe o. Lẹ́yìn tí a ti kọ́ bí a ṣe ń fi ara ẹni hàn ní èdè Yorùbá tán, a tún kọ́ àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí. Ọ̀gá òkínní wa ó húkọ̀ pọ̀. Gẹ́gẹ́ bí a ṣe ń ka àwọn nọ́mbà ní èdè Yorùbá bíi 1, 2, 3. Ẹ dúró. Kíní wa ó hànà. So, yeah, it's coming.
ìkíni ló kàn. A tún kọ́ bí a ṣe ń kí ènìyàn ní èdè Yorùbá, bí a ṣe ń kí èèyàn ní èdè Yorùbá. Tí a bá rí èèyàn, báwo la ṣe máa kí? Ẹ bá wa sún síwájú káwé lè ta kán. Ìdá àkórí ẹ̀ ló wà, kì í ṣe gbogbo ẹ̀ ní. Okay. So, ìkíni ní èdè Yorùbá, ẹ jẹ́ kí báwo la ṣe tí a bá ríra wa ní àárọ̀, ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, ó dàárọ̀ o, ó dàbọ̀. So, ẹ káàárọ̀, guten Morgen. Okay, ẹ jẹ́ kí wọ́n máa sọ fún wa, kẹ́nìkan kan sọ fún wa bá a ṣe ń kíra wa ní àárọ̀ tàbí lọ́sàn-án, kẹ́nìkan kan sọ. Tá a bá fẹ́ kíra wa ní àárọ̀, báwo la ṣe máa kíra nínú ilé tá a ti kọ́? Tìmí, ó yá sọ fún wa o. Ẹ káàárọ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ káàárọ̀, good morning. So, tá a bá tún fẹ́ kíra wa ní ọ̀sán. Ẹ káàsán o. Ẹ káàsán. So, ẹ káàsán. Tó bá tún di ìrọ̀lẹ́, Yorùbá á tún sọ pé ẹ kú ìrọ̀lẹ́. Ẹ kú ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ yẹn ní èdè Jámánì ní Abend. Good Abend. Good Abend. Tí ẹ bá lọ síléèwé, if you go to school and you come back, you greet mommy. Ẹ kú ilé o. Ẹ kú ilé o. And mommy will answer you, ẹ káàbọ̀ tàbí káàbọ̀. Ẹ kú ilé. Ẹ káàbọ̀. Daddy. Kí tún ni ó kàn tí? Tá bá fẹ́ lọ, when wir kan mer sagen good Abend. Good night. In Yorùbá, good night. Báwo ni a ṣe ń kí ara wa ní alẹ́ àti ní ìrọ̀lẹ́? Ta ló fẹ́ sọ fún wa o? Ẹ káalẹ́. Super. Ẹ káalẹ́, super. Ẹ káalẹ́ o. That is good Abend. Then ó dàárọ̀ o. Good night. Is Oya sọ fún Sophia fẹ́ sọ̀rọ̀ ni. Oya Sophia sọ̀rọ̀. Ẹ bá mi ọmọ to speak. Káalẹ́. Okay. Good. Ó dàárọ̀ o. Bis morgen. Bis morgen. Ó dàárọ̀ o. Gbogbo wa ni ẹ jẹ́ ká máa wò nù ibi tá a kọ sí. Nínú ìwé tí ẹni tá a bá dẹ̀rẹ́ ni tí ò tí ì ní ìwé tá ń kọ nǹkan sí, tí à ń kọ nǹkan sí, kó jẹ́ ká gbọ́ ká lè fi ìwé ránṣẹ́ sí. I think what our daddy is saying is that if you don't have this exercise book, and if you don't have it, just write your address on the WhatsApp. We will send you one of these, one or two of these. Do you all understand me? Wer das Heft nicht hat, soll ihm eine Nachricht auf WhatsApp schreiben.
mit der Adresse und dann schickt ihr euch ein Heft. Okay. Good. Super. So, So, ẹ jẹ́- a tún ti akọ́ nípa àwọn bá a ṣe ń ka nọ́mbà. Ṣùgbọ́n lákàmọ́ lè nítorí pé àkòrí tá a fi wá lónìí ni pé kán lè sọ fún wa báwo ni wọ́n ṣe lo ìsinmi wọn. Àti àkókò kan náà kọ́ àwọn orin tí wọ́n máa ń kọ. Tabarẹ̀ tó lè rán wa létí nínú àwọn orin tá a ti kọ sẹ́yìn náà kí gbogbo wa ká lè kọ́. Okay. Dádì tí àwọn bàbá wa ti sọ bẹ̀tẹ̀ àwọn nǹkan tí a tún ti kọ́ ni a kọ́ alphabeti ní èdè Yorùbá, a kọ́ òǹkà ní èdè Yorùbá. So, àwọn bàbá wa wọ́n ti sọ, ẹ jẹ́ kí ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ jẹ́ á wá orin kan bóyá a lè rí orin. Àbí ta ló fẹ́ rán wa létí orin tí a ti kọ rí lákòókò ìgbà tá ń kọ́ èdè Yorùbá wa yìí kí gbogbo wa ká lè kọ́. Tá bá wá kọ́ tán ká wá sọ báwo ni mo ṣe lo ìsinmi mi. Tìmísáyọ̀. Orin wo ló orin tó rántí tó fẹ́ kọ fún wa nínú àwọn orin tá a ti máa ń kọ? Die Zeiten. Okay. Shall I book? Wochentage oder? Ne? Zahlen. Ich habe die Stimme ausgemacht. Wir hören die dich. Igi òrombó. Lábẹ́ igi Òrombó níbẹ̀ lágbé ṣeré. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òrombó. Lábẹ́ igi òrombó. Níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òrombó. Jẹ́ gbogbo wa lè kọ orin náà. Good. Òrombó. Ẹ máa kọ́ ká máa gbọ́. Ó yá ẹ máa kọ́. Ó yá ẹ kọ́. Lábẹ́ igi òrombó. Níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òrombó. Lábẹ́ igi òrombó. Níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òrombó. Ẹ jẹ́ ká pọ̀. Ẹ máa kọ́ lọ. Fighter. Okay. Orin wo ni a tún wọ́n sí o? Ẹ jẹ́ ká tún wo nípa wọ́n sí o.
Ó yẹ jẹ́ ká máa kọ́ o. Ó yá ẹjẹ́ máa. Ayọ̀mídé ó yá o. Ara wáyà lábẹ́ igi òrombó. Under the lime tree, that's where we play all day. We are happy, we are healthy. Under the lime tree, under the lime tree, that's where we play all day. We are happy, we are healthy. Under the lime tree. That's where we play all day. We are happy and we are healthy under the light. Inuwatu arawaya labe oro. We are happy, we are healthy under the light tree. Okay o. Ta ló tún fẹ́ fún wa ní orin míì o? Ohun nǹkan tí a ń pè ní òrombó ni ohun tí a ń pè ní òrombó òun ni Sophia fẹ́ fi hàn wá yẹn o. Aha, ẹ wò lọ́wọ́ Sophia o. Sophia fi òrombó hàn wá o. Okay o. Òrombó nìyẹn. Òrombó nìyẹn. Yàtá ni ó tún fẹ́ fún wa ní orin míì o, torí àwọn orin tá a máa ń kọ ó pọ̀ nígbà yẹn. Mo fẹ́ ká rántí àwọn orin yìí. Okay. Tá a bá tán rí. Ṣe ní míì dé. No, mi ò ní mi. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ẹ jẹ́ ká wo ìwé wa, ká wo orin tá a ti kọ́. Ẹ jẹ́ á wo ìwé tí ó wà lọ́wọ́ yín, orin tá a ti kọ́. Bí ẹ bá tiẹ̀ rántí bá a ṣe ń kọ́, ẹ kàn lè sọ, àwa máa kọ́ lọ. Ṣé ààrẹ ni tí ó ní ìwé ẹ̀ tó lè sọ fún wa ńbẹ̀? Tí ò bá dẹ̀ sí ká lọ sí ibi bí a ṣe lo ìsinmi wa. Eléyìí tí ó kàn tá a fẹ́ sọ ni pé báwo la ṣe lo ìsinmi? Nígbà tí ẹ ní ìsinmi, kí ni nǹkan tẹ́ ẹ ṣe? Níbo lẹ lọ? Ẹnì kọ̀ọ̀kan nínú wa ló máa sọ. Ìwọ tí ò bá lè sọ ní Yorùbá dáadáa tán, sọ ní èdè Jámánì, àáwá ẹni tó máa bá yín yí. Tàbí English, anyone. Tàbí ní èdè English òyìnbó, àáwá bá ẹ túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá. Ìwọ tó bá dẹ̀ sọ lédè Yorùbá náà,
àá túmọ̀ ẹ̀ sédè tí àwọn yòókù tó máa gbọ́. Lákòókò yìí, ẹ̀yin ọmọ wa, ẹ̀yin lẹni àkókò yìí o. Báwo ni ẹ ṣe lo ìsinmi yín? Ṣé nǹkan tí mò ń sọ sóyè gbogbo wa? Ẹ jẹ́ kí n sọ ní English. I say it in English. What our daddy is saying, we want everybody to tell us how he or she spent his or her holiday. You can say it in Yoruba. We like it in Yoruba. But if you cannot say it, everything in Yoruba, you can say it in English or in Dutch. Soll ich nochmal übersetzen? Also, ihr sollt erzählen, was ihr in den Ferien gemacht habt. Entweder ihr erzählt es auf Deutsch oder ihr erzählt es auf Englisch. Und dann versuchen wir es auf Yoruba zu übersetzen. Okay. Thank you, Oshe, my dear. Okay. Okay. Báwo ni ẹ ṣe lo holiday? Bó lẹ lọ? Kí ló ṣe nínú holiday? Ààrẹ ni tó lọ sí Nàìjíríà náà holiday tàbí ẹ jẹ́ ká sọ? Ta ló fẹ́ sọ fún wa ohun tó ṣe nínú holiday o? Okay, bóyá ká máa pè. Ich war in Berlin und in Köln für 4 Tage. Okay. Ohun tí Fúnmi sọ ni pé nínú holiday òun lọ sí ìlú Berlin fún ọjọ́ 4. So, ta ló tún fẹ́ sọ fún wa ohun tó ṣe ibi tó lọ tàbí? Ich war in den Ferien beim Schwimmkurs. Okay. Tìmísáyọ̀ tún sọ fún wa pé nígbà holiday òun lọ síbi tí wọ́n ti ń kọ́ ibi tí wọ́n ti máa ń lúwẹ̀ẹ́ àbí swimming course bó ṣe ń kọ́ bí a ṣe ń lúwẹ̀ẹ́ bí a ṣe ń wẹ̀. Hafiz, Abdul, oya kí ló oya. I cannot say it in Yoruba. Say it in any language you want, then I will interpret it to you. Say it in English if you like. Me and my sister, me and my family, we go to my aunties, to Rome. Okay. As Abdul sọ fún wa pé òun àti gbogbo ẹbí òun wọ́n lọ rí ẹ̀gbọ́n wọn obìnrin ní ìlú Rome ní orílẹ̀-èdè Italy. That is good though. Rocky Bat. Ta ló tún fẹ́ sọ fún wa o? Amidat, Rocky Bat, Farian, Ayomide has gemacht in Ferien. Wo warst du? Was hast du gemacht? Etwas? Die letzten 3 Wochen oder 2 Wochen hatte ich Schülerin meine Ferien. Da war ich zu Hause und bin rausgegangen. Also ich weiß nicht mehr wo, aber ich bin zu vielen Plätzen in meinen Ferien gegangen. Okay. Ayọ̀mídé sọ fún wa pé nínú holiday òun jáde òun bẹ̀tẹ̀ nínú holiday òun kiri dáadáa òun jáde síta bẹ̀tẹ̀ nínú holiday yẹn ó ṣe eré kan tán máa ń pè ní kéèyàn gun kinní kéèyàn gun bí a ṣe ń gun nǹkan ó ṣe yẹn dáadáa. Èmi náà mi ò gbọ́lidé ńgbà yẹn bẹ̀tẹ̀ èmi náà lọ fọ́lidé mo lọ sí orílẹ̀-èdè Nàìjíríà mo lọ rí àwọn èèyàn mi mo dẹ̀ lè sọ Yorùbá mo rí àwọn èèyàn mi tí a jọ sọ Yorùbá dáadáa so mo lò ọ̀sẹ̀ mẹ́ta so what I said is that during the holiday, I also traveled to Nigeria. I was able to meet my people. I was able to speak in Yoruba language with them. I enjoy
We eat together different Nigerian food like eba, amala, jollof rice, dodo. So we ate a lot of food, and we make a small party. So that is how I spend my holiday. Ǹjẹ́ a tún rí ẹni tó tún fẹ́ sọ fún wa ohun tó ṣe nínú holiday? Farian. Farian, ẹja rójú yín o. Hamidat, Robikat, ẹ jẹ́ ká rójú yín ká mọ̀ yín. Okay. A ní àkókò ìsinmi. Èmi náà mo lọ káàkiri. Mo lọ sí ìlú Nuremberg. Nígbà tí mo kú ńbẹ̀, mo tún dé Berlin. Mo rìn káàkiri láti wo bí àwọn ìlú náà bó ṣe rí fún ọjọ́ mẹ́ta. Our father said during the holiday, he also traveled to Nuremberg, and from Nuremberg, he went to Berlin for him to see how the big city are, how the city are. This he spent 3 days. Mo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ Yorùbá pàdé tí wọ́n sì sọ Yorùbá, adẹ̀jọ́ oúnjẹ Yorùbá náà ń bẹ. Our father met a lot of people speaking Yoruba, and they had the opportunity also to eat different Nigeria foods. So, Eshe, Sophia. Sister. Sir. Oúnjẹ wo ni o fẹ́ràn jù? Fẹ́ṣẹ́ SM Max dish. Green soup. Amala. Amala. Green soup. Say it. Or pizza. Say it. I don't know. Say the one you like, pizza. Yeah, say it in English. Which food do you like? Pizza. Pizza. You like pizza? Pizza, margarita or Pizza salami. Salami. Good. So, bí dáàdì ṣe sọ, gbogbo wa ẹ jẹ́ kí a wo gbogbo ohun tí a ti kọ sí ẹ̀yìn padà ká tún wò dáadáa. Ẹ jẹ́ kí a máa bá mọ́mì àti dádì ká máa bá wọn sọ Yorùbá. Àwọn mọ́mì wa tán dẹ̀ ń gbọ́ wa lábẹ́lẹ̀ àti dádì wa, ẹ máa bá àwọn ọmọ wa sọ Yorùbá. Mo rò pé gbogbo wa. Ẹ jọ̀ọ́ kẹ́ máa bá wo ìwé nǹkan tí wọ́n bá ti kọ́ láti máa rán wọn létí pé ní pàtàkì tó bá ti kù díẹ̀ tá a fẹ́ ṣe àwọn nǹkan yìí ká máa bá wọn wo ìwé náà. Kò jẹ́ pé tí wọ́n bá dé bí gbogbo wọn náà ni ó lè máa bá wa dá sí ètò náà. Ẹ ṣé. A ti ń fẹ́ máa lọ sí ibi òpin ètò tèmi. So, ká tó lọ náà, ta ló fẹ́ béèrè nǹkan kan tàbí ẹnìkan fẹ́ nǹkan kan tí ó fẹ́ ká ṣe tàbí tí ó fẹ́ kí a sọ? Ẹ má tijú. We are going toward the end of our lesson today. If you want us to do something, to say something, you want to learn something, tell us. We are your father. Just say anything you want, anything in your heart, say it.
Also wenn ihr irgendwas zu sagen habt, sagt es einfach, seid nicht schüchtern und die beißen nicht. Habt ihr irgendwelche Fragen oder so? Chibisayo. Hast du eine Frage? Ich habe keine Frage. Okay. Okay. Ayomide. Hast du eine Frage? Nein. Okay. Sophia. Do you have any question? Abdul, hast du eine Frage oder einen Wunsch? Do you have any question to ask? Then we say it. If you don't have any ẹ̀yin bàbá wa tó kù náà tó bá jẹ́ pé àwọn nǹkan kan wà tẹ́fẹ́ ká fi kún ètò yìí a lè sọ Mr. Ọ̀gbẹ́ni Sioye, Ọ̀gbẹ́ni Akinlolú, ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa dá sí ètò yìí náà. Ó yẹ pé ètò náà á lè lárinrin. Ọ̀tá bá ń bọ̀ náà àwọn orin táwọn náà bá mọ̀ ẹ jọ̀ọ́. Nǹkan tèmi fẹ́ kí àwọn ọmọ wa ṣe ni pé àgbéyẹ̀wò àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn. Okay. Owó dáadáa àwọn nǹkan tá a ti kọ́ sẹ́yìn bóyá kẹ́ lè rí kà kẹ́ ẹ máa kà. Ẹ ṣé. Ọ̀rọ̀ ni bàbá wa sọ yẹn. Fún àpẹẹrẹ fún irú ó yẹ ká ti lè fi ara wa hàn dáadáa, èmi ni lágbájá, ọmọ lágbájá, wọ́n bí mi ní bíbá yìí, kí ó yẹ kí gbogbo wa ti lè sọ dáadáa. So ẹ jọ̀wọ́ ẹ má yẹ kí ó mẹ́hẹ, ẹ bá wa gbìyànjú láti lọ kọ́ dáadáa. Àtàbádẹ̀ ti kó lórí ètò àwọn nǹkan tá a ti kọ́ sẹ́yìn ẹ jọ̀ọ́ bí àwọn ẹni èjẹta ábídí ẹ tún lọ ṣe àtúnyẹ̀wò ẹ sọ fún àwọn màmá wa jọ pé kán ràn yín lọ́wọ́ láti lè kọ́ wọn síwájú. Ẹ ṣé. Ẹ ṣé. Àbí ẹ rántí ọ̀kan nínú àwọn orin tá a máa ń kọ náà tẹ́ fẹ́ rán àwọn ọmọ wa létí ká lè kọ́ kó tó di pé a parí ètò. Ọ̀gbẹ́ni Sioye, Ọ̀gbẹ́ni Akinlolú, èwo ni ẹ fẹ́ bá wa rántí ń bẹ̀ tàbí dá sí? Mo rò pé a ti kọ́ nípa ọ̀rọ̀ nípa òbí wa, ìyá wa, akọrin tí ó jẹ́ tó jọmọ́ ti ìyá. Ẹ kọrin náà fún wa káwọn ọmọ wa lè rántí. Okay. Mo rò pé Mr. Sioye kẹ́ bá a kọ́. Okay. Ìyá ni wúrà iyebíye. Ìyá kò ṣe fowó rà. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án. Ó pọ́n mi fọ́dún mẹ́ta. Ìyá ni wúrà iyebíye. Ìyá kò ṣe fowó rà. Orin tó ṣe kínní ni kí gbogbo wa ẹ jẹ́ ká máa kọ́ fún àwọn ìyá wa. Ohun tó sọ ni pé bóyá kí n sọ ní òyìnbó díẹ̀ fún àwọn tí kẹ́ lè mọ̀. It's a very nice song you should be singing for your mother. That our mother are invaluable. Is our mother, we cannot buy it. They are gold. They are special. But every one of us know that our mother, they were so special. They brought us to this world. They care for us. They cook for us. They wash our clothes. They give us money. So our mother are so special. So that song, sing it for your mother from time to time. Ṣé ẹ ti lè kọrin náà ká kọ́ gbogbo wa ká kọ́ pọ̀ ní ẹ̀ẹ̀kan sí i? Ó yá o. Ìyá
ni wúrà iyebíye kò ṣe fowó rà. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án. Ó pọ́n mi fọ́dún mẹ́ta. Ìyá ni wúrà iyebíye. Ìyá kò ṣe fowó rà. That is good. Ẹ ṣé o, ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa o. Bí a ṣe bẹ̀rẹ̀ lónìí, a máa tẹ̀síwájú ní oṣù tó ń bọ̀ tàbí láìpẹ́ a tún máa pàdé. So a ti bẹ̀rẹ̀ ń sìn, holiday wa ti tán. So ẹ jẹ́ ká wo ìwé wa bí wọ́n ṣe sọ fún wa eléyìí tá a ti kọ́. Ẹ jẹ́ ká máa lò ó. So ìgbà tá a bá tó pàdé ní oṣù tó ń bọ̀, àwọn àgbéyẹ̀wò tá a ti parí, ó ṣeé ṣe ká gbé díẹ̀ yẹ̀wò ńbẹ̀. Gbogbo àwọn orin eré tí wọ́n máa ń ṣe, Yorùbá náà máa ń ṣe eré tá a máa ń kọrin ṣòwe gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn òbí wa, tẹ́ bá ti wá bí, ẹ jẹ́ kí a kọ́ ara wa. Hello sir, Sophia náà ní ó fẹ́ ka 1 2 3 fún wa lédè Yorùbá o. Okay, that is good. Oh yeah, Sophia. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, méjìdínlógún, ọ̀kàndínlógún, ogún. Ẹ bá mi pàtẹ́wọ́ fọ́mọ mi o. Oh, that is great. Bóyá a tún rí ẹni náà tó fẹ́ ka. Bóyá ẹnìkan ní anything tó bá ní. Ẹ̀kan tẹ́ ẹ bá ní, bóyá ẹnìkan fẹ́ ka bí abd fún wa ni, bóyá ó fẹ́ ka ení, èjì, ẹ̀ta fún wa ni. Ohun tí ẹ bá fẹ́ kà fún wa, sọ fún wa kí a tó parí ètò. Ó yá o, ta ló tún fẹ́ ṣe o? Unmute yourself and speak out. A, B, D, E, F, G, B, B, J, K, L, M, N, O, P, R, S, Š, T, U, V, Y. Oh. That's good. Abidi ni Tìmísáyọ̀ ló kà fún wa yẹn o. Bóyá àtúrẹ́ lòmí náà tó tún fẹ́ ka nǹkan fún wa o. Tàbórin, bóyá olórin láti kọ fún wa. Ayọ̀mídé, ṣé o fẹ́ sọ nǹkan kan fún wa? Ich glaube, ich kann von Sonntag bis Samstag sagen. Oh ja, sag songs. Eko Ede Yoruba Ọjọ́bọ̀. Eti Abameta. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ. Clap for Ayọ̀mídé o. Àìkú ọjọ́ ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, Ẹtì Àbámẹ́ta. That is good. That is good. That is good. You've done. Ẹ ṣe dáadáa. That is good. Àìkú ajé ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, Ẹtì Àbámẹ́ta. Ayọ̀mídé super. Àbí atúrí ẹni tó fẹ́ ka orin tó fẹ́ kọrin làbẹ́ igi fún wa, òròǹbó tàbí ohunkóhun tẹ́nìbọ́dé, ohunkóhun tí ẹnikẹ́ni bá fẹ́ sọ fún wa ká tó parí ètò. If you have anything to say, to tell us, feel free. You should not be afraid. Nobody should be afraid here. You say what you want to say. Yeah,
Abdul Hafiz, say what you want to say. Answer the alphabet in Yoruba. Okay, we are listening to you. A, B, D, E, F, E, A, D, E, F, E, B, E, E, J, K, L, M, N, O, P, R, S, T, T, U, V, Z, Mi, Z. Yeah. You've tried. Eba mi pàtẹ́wọ́ fún. Hafiz, good. That is good. Sophia náà fẹ́ sọ nǹkan kan fún wa. Sophia náwó. Olóò fẹ́ ka ABCD. Ó yá, Sophia ka ABD fún wa o. A, B, D, E, F, E, A, B, D, E, F, E, G, K, L, M, N, O, P, Q, T, U, V. Ẹ bá mi fún látẹ̀wọ́ o. That is good. Gbogbo yín lẹ ti ṣe dáadáa. Tìmísáyọ̀, Ayọ̀mídé, Sophia, Abdul, Robikat, Fúnmi. Oh, Robia, Hamidat, ṣiṣẹ́ gidi, ẹ wo ti Sophia, mẹ́wàá ni a ka 1 lo kan dé níbí, 1 lo kan 2 èjì, títí dé mẹ́wàá, ó ti kọ́ nílé títí dé 20, ó dẹ̀ ká fún wa, ẹ jẹ́ ká máa ṣe báyìí náà, that is, ìyẹn dá. What I'm saying is that we should continue to look at our books in the house. We learn our counting to 10, but Sophia learned it to 20. And she read it for us, and that is very good. So all of you has done wonderfully. Timisayo, Ayomide, Fumi, Robikat, Fariam, Abdul, Hamidat, that is very good. We should keep it up, and that is very good. Daddy? Mo rò pé ó ti tán, ọjọ́ ti rẹ̀ bí kíní, ẹ bá wa ráǹdẹ̀ ọ̀pọ̀ náà ni. Okay. Bí Daddy ṣe sọ, ó di àti lo 50 ìṣẹ́jú. Wákàtí kan, mo rò pé gbogbo wa la ti kọ́ nǹkan kan díẹ̀díẹ̀, mo kí gbogbo yín, ẹ ṣé, a tún máa pàdé ní àìpẹ́ yìí, láti bí ọ̀sẹ̀ méjì, bí ọ̀sẹ̀ mẹ́ta ń sìn, a tún pàdé, láyọ̀ ni gbogbo wa máa bá ilé, ẹ bá wa kí mọ́mì, ẹ bá wa kí dádì, nílé ìwé yín, ẹ rí pé ẹ fojú sí ìwé yín. So, tẹ́ bá tún ní àwọn ọ̀rẹ́ tí ó jẹ́ Yorùbá tàbí tán fẹ́ kọ́ Yorùbá, ẹ sọ fún wọn. What I'm saying is that I thank all of you for coming today. You've done wonderfully. All of you from Ayomide, Timisayo, Sophia, Abdul, Fumi, Fariam, Habidat. You've done wonderfully. So, we will be meeting in 2 to 3 weeks. So make sure you revise what we've learned and greet your mom, your dad, your sister, your brothers for us. And if you know a friend who wants to learn Yoruba, invite her or him. So we are going to meet again. We wish you the best, and make sure you read your book very well. That is your future. So, mo kí gbogbo wa, ẹ ṣé, ibi tí a máa parí ìpàdé wa sí lónìí ni, ẹ kí gbogbo lé. Fúnmilọ́lá bákò bá wọn sọ̀rọ̀ lédè Germany. Aha. Also, sagt, wünscht euch alle das Beste. Ist froh, dass ihr alle da wart, dass ihr alle schön mitgemacht habt, und freut sich, euch bald wiederzusehen. Danke. So, ó dàbọ̀ nìyẹn o. Ẹ kí gbogbo lé.
Ayọ̀mídé tó kọ́kọ́ délé ni. That is good. Báwa kí àwọn ará Hamburg, báwa kí dádì àti mọ́mì dáadáa o. So báwa kí àwọn ọ̀rẹ́ náà ní Hamburg. So ká pàdé ayọ̀ ẹ kí dádì, ẹ kí mọ́mì. Okay. Bye bye o. Ó dàbọ̀ o, Sophia, ó dàbọ̀ o. Ó dàbọ̀. Ó dàbọ̀ o. Láyọ̀ ká mọ́ sáà ríra wa.